Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú ìtẹ́tí gbọ́ ọ̀rọ̀ ayọ̀ lẹ́ẹ̀ máa fi tí náà gbọ́ lórúkọ Jésù. Now, wọ́n ní àṣẹ staff of authority yẹn, wọ́n rí lọ́wọ́ ṣáàbà pé mo sọ fún wọn pé wọ́n mú lọ sílé pé family house wọn ní Láfógidi house, ibẹ̀ ní Láfógidi family, ibẹ̀ náà ti rí staff of authority. Ìgbà tí wọ́n dẹ̀ fi gbogbo nǹkan wá, wọ́n sọ pé Ògúnjayé bó strike àwọn méjèèjì, ara ló fi sàn wọ́n níbi tí wọ́n ti ń wá, níbi tí wọ́n ti ní kán lọ búra. Wọ́n ní ṣe ni ara dáhùn lára wọn. Wàrà gbagbagbagba gbòà ló sàn wọ́n mọ́lẹ̀, àwọn méjèèjì. Ashley àti olórí Ronke. Ṣé rí bó ṣe ń disgrace ara wọn? Ṣó yẹ kí Ronke kó máa bá wọn máa lọ́wọ́ sínú gbogbo àwọn ìwà àbàṣà tó ń happen láàfin? Tó wá sọ pé màmá yẹn pé ìyá àgbà àyà, ṣé wọ́n ní, ṣé àwọn tó sọ, ṣé wọ́n jẹ̀bi? Àṣégbà tí wọ́n ṣe tán láti 3 days, Ashley ò sí, wọ́n ní wọ́n máa lo 3 days. Ìgbà tí wọ́n wá rí ànákọ́ náà sọ pé wọ́n rí ní Láfógidi family, Láfógidi ní family náà ti rí, family àwọn Láfógidi. Before you know it, wọ́n ní kábíyèsí lè ti sọ pé ẹni tó bá ká kíní ìmọ̀ lọ́wọ́ ní gbádùgbàdù màmá gbọ́wọ́ àgbàdo at the end of the day. Wọ́n ní bí kábíyèsí ṣe ní kán fi ọlọ́pàá mú àwọn méjèèjì. Wọ́n ti tì wọ́n mọ́lé, àtìmọ́lé náà wà látàná. Wọ́n ní olórí Ronke, wọ́n ń ṣe ló ń bẹ̀bẹ̀ látàná yìí kí kábíyèsí jọ kó dáríjì òun, wọ́n wá sílẹ̀kùn fún àwọn kí àwọn lè jáde. Pé kábíyèsí ní tọ́n bá lo 3 days ṣángele tí wọ́n ní jáde. Wọ́n ní before you know it, wọ́n ní àárọ̀ yìí sí ọwọ́ ọ̀sán, wọ́n ní Ronke wọ́n ló collapse nínú sẹ́ẹ̀lì, wọ́n ló ṣubú collapse. Wọ́n ránṣẹ́ pé kábíyèsí bó ṣe collapse ẹ̀ pé kán gbé lọ sí hospital. Pé kán má release ẹ̀, pé kán gbé lọ sí hospital, kán lọ máa ṣọ́ ńbẹ̀, kó gba treatment kó tún padà sínú sẹ́ẹ̀lì. Wọ́n ní kíní yẹn máa le gan. Wọ́n lè yí Ashley pé kán gbàgbé yẹn síbẹ̀, kán má mú jáde o. Wọ́n lá Ashley wà ní detention lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń bá yín sọ yìí. Àṣé kábíyèsí ti ẹ̀ lélẹ̀. Ó ní nǹkan tó jẹ́ pé tó ti léyà tóun ti fi ìtorí ẹ̀ fẹ́ lé ìyàwó òun dànù. Ṣé tó wá pé Naomi bó ti kọjá sí Àkúrẹ́, kí lòun bá máa ṣe? Tá lòun tó fẹ́ ní kán lọ mú, tá lòun fẹ́ pè pé kó lọ bá òun máa bẹ̀bẹ̀ gẹ́. Tóun dẹ̀ mọ nǹkan tójú òun rí nígbà tí Naomi wà ní Àkúrẹ́. Kí wọ́n tún àwọn èèyàn bí èèyàn, àwọn ẹni bẹ́ẹ̀ ni tán bá wọn bẹ̀ pé kán jẹ́ kí Naomi padà sáàfin. Òun ló mọ nǹkan tójú òun rí, òun ló mọ embarrassment pẹ̀lú gbogbo àwọn olórí àwọn dignitaries tóun pè kán bá wọn bẹ ìyàwó òun kó padà sáàfin. Torí òun mọ ìwúlò Naomi láàfin. Táwọn ará bíbà tó fẹ́ jẹ́ kó òun tún pàdánù ìyàwó òun láti tún máa bẹ̀bẹ̀ pé kó padà sáàfin. Pé òun dẹ̀ mọ̀ dájú pé tí Naomi bá ti lè fi ẹsẹ̀ kan Àkúrẹ́ tó sọ fáwọn èèyàn ẹ̀ lásán pé kábíyèsí ti lé òun jáde. Tó fẹnu ara ẹ̀ lé, pé ó fẹnu ara ẹ̀ lé òun jáde. Pé ta ló fẹ́ bá wọn wẹ̀? Pé ta ló fẹ́ bá wọn gbọ́ nǹkan tí olórí Naomi sọ? Pé kò sí ẹni tó fẹ́ pé kò sí nǹkan tóun máa fi débẹ̀ tó máa gbà fún òun. Ó ní Naomi dẹ̀ máa sọ pé kíni tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ìyá Nífà ṣe o, àgbà yín á dalẹ̀ o. Ẹ̀yin gangan ni igi lẹ́yìn ọgbà kábíyèsí ń bẹ̀ yẹn. Tó sọ ìyá Nífà ti sọ pé kò rí bẹ́ẹ̀ o. Ó ń tọ̀ fún gbogbo àwọn olórí ìkà.
àwọn olórí ẹlẹ́mi àwọn oní ìmí ìkà níbẹ̀ yẹn tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Kábíyèsí ẹ̀yin gan ẹ lé ńlẹ̀ o, ẹ túbọ̀ máa lé ńlẹ̀ torí eléyìí lágbára. Ẹ túbọ̀ dira yín lámùrè kábíyèsí. Ẹ jẹ́ kí wọ́n dùn yín lámùrè o dáadáa torí wàá lé ní wàá lọ́la. Wọ́n ní tójú èèyàn ò bá fọ́ ràbọ̀ràbọ̀ ló máa wò. Báwo làwọn obìnrin àtẹ̀yìntọ̀ kí wọ́n tún ní wọ́n lágbára ju kábíyèsí lọ kọ́ nìyẹn? No, èèwọ̀ wọn lágbára ju kábíyèsí lọ. Ìwọ̀n ìfẹ́ tí kábíyèsí ní sí wọn, ìfẹ́ yẹn, ìfẹ́ àìṣẹ̀tàn, ìfẹ́ yẹn lágbára. Ìfẹ́ yẹn ó ní bó ṣe jẹ́. Tí kábíyèsí bá lọ, kí kábíyèsí ṣàṣọ ara láti lè máa bá wọn ṣe papọ̀. Ẹ wo bí wọ́n ṣe ń lo gbogbo oríṣiríṣi wá ń bá kábíyèsí. Wọ́n ń lo oríṣi method ló fi ń bá kábíyèsí. Òun ló ń bá gbogbo ó máa ń ba agbára kíní jẹ́, agbára àjẹsára àti agbára nǹkan tí èèyàn máa ṣe tí k'Ọlọ́run kó ṣàánú wa. Kábíyèsí ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀ Ọlọ́run á túbọ̀ kó yín yọ. Ẹ jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀. Wọ́n bá ní àwọn méjèèjì yẹn wà ní detention sí. Ó máa lo 3 days. Wọ́n ní eléyìí olórí Rónkẹ́ tó lọ ń collapse tó lọ ń ṣe. Ṣé òun mọ̀ pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe ní ibi kó máa ń lẹ́yìn? Ó máa lẹ́yìn náà. Kí ni ti ìyá olórí Rónkẹ́? Ṣé ó dáa? Ipò àgbà náà máa ń bá àgbà. Wọ́n níbi gẹrẹjẹ náà máa ń bá àgbàlagbà. Kò tọ́ sí yín o ìyá. Ìyá Rónkẹ́ kò tọ́ sí nǹkan tẹ́ ṣe. Ó kù díẹ̀ káàtó. Ẹ ń fara wé Ashley. Ashley tó jẹ́ pé kò ní ibùjókòó bó ṣe wà yẹn. Kò ní ibi kankan tó fẹ́ gbójúlé tó fẹ́ fẹ̀yìntì. Ìyẹn Ashley. Àwọn aláfògìdì yẹn kẹ̀dẹ̀rẹ̀ tó fẹ̀yìntì. Àwọn yẹn wọn ò tó tọ̀rọ̀ fún. Wọ́n kàn jẹ́ kí Ashley máa misbehave anyhow. Kò dáa náà. Ẹ bá ọmọ yín sọ̀rọ̀. Kọ́ ọmọ yín náà kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. So tẹ́ bá fẹ́ gbèjà ọmọ yín, ẹ ní gbogbo every unnecessary tí ń tẹ̀lé fi gbèjà ọmọ yín. Bẹ́ẹ̀ kì í ṣe pé kí ẹ máa gbèjà ọmọ yín nínú ìbàjẹ́, nínú òfegè, nínú pátí ò ní ẹsẹ̀ ńlẹ̀. Ẹ ti bà Ashley jẹ́. Àwọn family Ashley wọ́n náà bà Ashley jẹ́. Ó dẹ̀ jẹ́ pé bí Ashley ṣe ń ṣe ni a jẹ́ pé ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa nídìí ìwé tán máa fi rìn, tán máa fi gbé ìgbésí ayé wọn. So tó bá dàgbà tán kò ní lè kúrò ńbẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣẹ́yìn èèyàn mi. Bẹ́ẹ̀ ni, ó ń dùn kó pọ̀. Ṣé kí lọ bí oge? Ọ̀rọ̀ staff of authority òun là ń sọ láyé ń sọ. Wọ́n ti rí àrídájú pé Ashley àti olórí Rónkẹ́ àwọn náà lọ mú staff of authority yẹn tán lọ fi pamọ́ sí Láfògìdì family. Wọ́n ní kábíyèsí ti fọlọ́pàá gbé àwọn méjèèjì ó ti tì wọ́n mọ́lẹ̀. Ní èyí ìta gbà, wọ́n ní ìyẹn collapse láàárọ̀ kó ní kó gbé lọ sí hospital. Wọ́n ní bá collapse jù bẹ́ẹ̀ lọ kán lọ treat ẹ̀. Nígbà wọ́n bá treat ẹ̀ tán kó padà wá sáàfin. Ní nǹkan sí kábíyèsí sọ pé òun lè ṣe nìyẹn o. Ẹ̀yin èèyàn ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́dẹ̀ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.